Francis kìí ṣèran bàbá tiwa nílé Olúgbọ́n ẹ gbà wá àmọ́ wa tí wọ́n bí àní gbàkẹ́ni ẹlẹ́ni ọdẹ oyè wa mọ́ ẹni ó wà níbẹ̀ yìí á lè àmẹ́yìn sọ̀rọ̀ nǹkan sọ ẹ̀ràn mi lọ́wọ́ ẹjẹ́ àti fọwọ́sowọ́pọ̀ ó fọlọ́pàá dúnkòkò mọ́ mi èmi náà ó dúnkòkò mọ́ àní kọ́ bá sọ bí bàbá mi ti bá bàbá rẹ̀ tán. bàbá wọn bá Gandhi àní ẹgbà wá ìdà tẹ́ ẹ gbé jáde ní orí Ẹlẹ́mọ̀ṣọ́ àkọ́kọ́ àwọn Ẹlẹ́mọ̀ṣọ́ kejì wọn wọ Ògbómọ̀ṣọ́ wáyé o tẹ́ ẹ mẹ́ lídà àwọn tó jólè yìí tẹ́ ẹ mọ́ àwọn tó kù Ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́kejì ni wọn o. ìdílé Olúgbọ́n pẹ̀lú Ṣọ̀ún èso ń jẹ ara wa sẹ́ẹ̀ irú ohun tí ń ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ rí ńgbèrè wọlé ni ilé ẹ̀ṣọ́ lọ́sùpá ọwọ́ alóhùn àjòyè Olúgbọ́n látara Akínbọ́lá gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹgbà wà lóòótọ́ iwájú ní ṣáájú nípa kan tẹ̀lé ẹ bá wa bèrè ibi tó ti tẹ̀lé wa ẹ bá wa bèrè ibi tó ti bá wa tán níbo là á ti pété ajá tí ẹjẹ́ òfin kan lè máa mú ẹgbà wà lálẹ́ ìbí mo ṣe gbọ́ kò tó sọ̀rọ̀ fún mi náà ọ̀rọ̀ yìí Olúgbọ́n dìjà o Ṣọ̀ún pẹ̀lú Olúgbọ́n ní wọn kì í ṣe oníjà ara wọn o n táwa bá lọ́wọ́ àwọn bàbá tó bí àwa tó jẹ́ pé èmi Prince Suleiman Foko Olóríṣàfàyọ̀ bàbá ńlá bàbá mi ló tẹ orílẹ̀ Ẹ̀gbọ́n ó tó di táwọn afọbajẹ́ yàn mí gẹ́gẹ́ bí ọba lórílẹ̀ Ẹ̀gbọ́n kó lè tó wọlé wa wá kó tó lóun ní jágbájẹ kájọkọ̀ lórí ẹ̀tọ́ bàbá ńlá bàbá wa tí mo sì mọ̀ pé iná Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọn lè gbà wá ìjọ tí jagunjagun kẹ́kẹ́ lọ ti ń dààmú wọn láàfin lóyọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ Ṣọ̀ún Ògúnlọlá olókùnkùn lọ́bẹ̀ lọ́rọ̀ yanjú wọn o gbogbo ẹni tó bá lọ́wọ́ dààmú òdìlé gbogbo ilé tó bá wọ̀ òdìlé Olúgbọ́n tó lọ́wọ́ dààmú òdìlé Olúgbọ́n mo jẹ́rìí pé àwọn Ṣọ̀ún Ògúnlọlá yóò gbà wá lọ́wọ́ wọn. mo wà nílé ni mo rí àwọn kan náà wá bá mi wọ́n ní jẹ́ mo gbọ́n tí ń lọ lórí agbágbé mo ní kí ni nǹkan ọ̀hún mi ò gbọ́n kankan o torí mi ò tan dátà mi wọ́n ní àwọn kan kóra wọn jọ wọ́n láwọn kan baálẹ̀ méjì wọ́n pera wọn àwọn kan wá ní òun mọ́gàjì nígbà tí mo èmi náà tàn tí mo rí ẹni ó pera mọ́gàjì yìí bàbá rẹ̀ apakókó ẹsìn ni fún bàbá mi àwọn baálẹ̀ méjèèjì yìí mo pe ẹ̀yin ọmọ Nàìjíríà bá wa gbọ́ olékọ́lé rẹ̀ tán wọ́n wá rẹ́ǹtì ilé sẹ́ni tí ẹni tó rẹ́ǹtì ilé ní máa balẹ̀ jẹ́ fún àwọn tó rẹ́ǹtì ilé lọ́wọ́ rẹ̀ ni wọ́n pera wọn baálẹ̀ ẹnìkan ló ń baálẹ̀ kéré ẹnìkan ló ń baálẹ̀ múmínì àwọn bàbá wọn yálẹ̀ roko lọ́dọ̀ wa ni o gbogbo òwe tí wọ́n gbé wá ìbọn bá tiẹ̀ rí bẹ́ẹ̀ aláwa ìdílé Olúgbọ́n pẹ̀lú Ṣọ̀ún èso ń jẹ ara wa sẹ́ẹ̀ irú ohun tí ń ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ rí ńgbèrè wọlé ni èmi wá pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá mo pé bàbá wa olórí oko President Alhaji Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbà pé wọ́n tolerate nonsense mo wá pé IG wa bàbá wa Dísù pé wọn ò ní tẹ̀lé ọ̀bọ jẹ́ kó torí tọ́wọ́ bá ti ṣẹlẹ̀ ọlọ́pàá ní máa sáré wá káàkiri ọmọ pọ̀rọ̀ òun ò lẹ́tọ̀ọ́ òun ò sì lẹ́tọ̀ọ́ sí ti ṣẹlẹ̀ yìí ẹ gbà wá ìyàtọ̀ tí mi jẹ́ ní kọjá ẹ̀mọ́ jù tó jẹ wá mọ́ o torí gbogbo àwọn tó wọlé wọn ní tán kó wọn o ẹ má jẹ́ ọlọ́pàá mẹ́rin kankan mọ́ lórí gbá àtàgbègbè rẹ̀ àtògbómọ̀ṣọ́ nítorí pé àní ẹ wádìí ìtàn Akínbọ́lá wà lòun ǹjẹ́ Akínbọ́lá joyè Olúgbọ́n rí ǹjẹ́ Akínbọ́lá sọba lórí ilé Olúgbọ́n rí bàbá wa Àjàlá Àgbé kọ́lọ́mbà mi fọ̀rún kẹ́ bàbá wa Akíntọ́lá bàbá wa Olúgbọ́n tí a bá kí gbogbo wa wá ní àwa ti dolúgbọ́n ta lè joyè Olúgbọ́n mọ́ àwọn ọmọ òdìdẹ pé wọ́n joyè wa ẹ wá lọ gbọ́ ọmọ Òṣùpá ilé ẹ̀ṣọ́ lóṣùpá ọwọ́ alóhùn wá joyè Olúgbọ́n látara Akínbọ́lá gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹgbà wà lóòótọ́ iwájú ní ṣáájú nípa kan tẹ̀lé ẹ bá wa bèrè ibi tó ti tẹ̀lé wa ẹ bá wa bèrè ibi tó ti bá wa tán tó bá nídìílé ìyá ni ta ni ìyá rẹ̀ tó bá nídìílé bàbá ta ni bàbá rẹ̀ ṣé ìran Olúkòyí ẹ̀ṣọ́ máa wá joyè Olúgbọ́n ni ọ̀pápọ̀ mọ́ra wà Olúkòyí ẹ̀ṣọ́ ń joyè níkòyí Olúgbọ́n ń joyè lórílẹ̀ Ẹ̀gbọ́n níbo là á ti pété ajá tí ẹjẹ́ òfin kan lè máa mú ẹgbà wá lálẹ́ ìbí mo ṣe gbọ́ kò tó sọ̀rọ̀ fún mi mọ́ àdúrà là ń gbà ọwọ́ á fi àkókò yìí lọ gbogbo ẹ̀yin ìran Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ rántí àsìkò àyẹ̀yẹ pẹ̀lú àwọn bàbá wa tí wọ́n lọ
ẹ rántí pé aláṣepọ̀ tó dún mọ́ra ni wọ́n tó sì sí wàhálà láàrin wọn. ẹ gbà wá gbogbo ọmọ tó bá jáde láti ilé Ṣọ̀ún tó bá ní kí wọ́n fìyà jẹ ìdílé Olúgbọ́n lásìkò tá a wà yìí torí mo ríra mi ní o ìrẹ́pọ̀ ní Olúgbọ́n àmọ́ àwọn òun lọ jẹ́ ìran ẹni tó gbóyè wá sórí ilé gbọ́n tí jẹ́ Àjàyí Òrìṣàfàyọ̀ Àtògúngbadé ta ni ìran wọn náà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá rí ẹ̀rí babaláwo yóò fẹ́ joyè Olúgbọ́n tẹ́ ń bá rí ẹ̀rà àpapọ̀ ẹ̀sìn yóò joyè Olúgbọ́n bẹ́ẹ̀ bá rí ẹ̀rà àwọn baálẹ̀ pé chance tó sílẹ̀ yẹ ẹni tó lè joyè Olúgbọ́n ni wọ́n àmọ́ àwa tí wọ́n bí àní gbàkẹ́ni ẹlẹ́ni ọ̀jẹ̀ oyè wà mọ́ ẹni ọ̀wà ń bẹ̀ yà á lè àmẹ́yìn Ṣọ̀ún nǹkan sọ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ka tó fọwọ́sowọ́pọ̀ wọ́n fọlọ́pàá dúnkòkò mọ́ mi èmi náà dúnkòkò mọ́ àní kọ́ wá sọ bí bàbá mi ti bá bàbá rẹ̀ tán. Adùn ọlá làkọ́ bí Òrìṣàfàyọ̀ bàbá Mámúlẹ̀ kejì ó kọ́ ọlá bàbá tó bí mi lọ́mọ lẹ́lẹ́kẹta ọmọ tó yẹ ṣe ẹlẹ́kẹrin ni Dùnmọ́yé ẹlẹ́karùn-ún tó fi máyàn tó kù tí ò rújú tí ó tẹ̀ tí ó wọ́ àwọn obìnrin tó wà nínú wọn Ìyá Ẹ̀wẹ́ tí ń bẹ́ńbẹ́ Ìyọlá tí ń bẹ́ńbẹ́ Ìyá Oyèrónkẹ́ tí ń bẹ́ńbẹ́ ẹni kọ́ wá sọ ẹni tó jẹ́ ilé ọkùnrin ni ilé obìnrin tó bá wa tán tí ó joyè Olúgbọ́n Ajúmọ̀bí ló ṣèyí fún wa o àwọn òsì ní ṣépè fókù ọ̀run àmọ́ ṣàdúrà ni àmọ́ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé ọ̀rọ̀ wa dọwọ́ yín o bẹ́ẹ̀ bá wòran tí wọ́n bá ní kí tẹni ẹlẹ́ni ó bàjẹ́ Ọlọ́run bẹ́ o ẹ má jẹ́ tí wọ́n bàjẹ́ o tá a sì gbà bẹ́ẹ̀ ní jẹ́ tí wọ́n bàjẹ́ gbogbo ohun tẹ́yìn náà bá wá ẹ mọ̀ sórí ilé ń bẹ̀ ni Francis kìí ṣèran bàbá tiwa ilé Olúgbọ́n ẹ gbà wá ilé ẹjọ́ ẹ gbà wá ó dùn mọ́ mi pẹ̀lú tó ṣe pẹ̀lú àwọn baálẹ̀ yìí láàárọ̀ kùtùkùtù tó dé gbogbo àwọn baálẹ̀ lápẹ́ o ẹ̀yẹ tẹ́ wà lórí ilẹ̀ bàbá wa tá a fún yín láṣẹ kẹ́ ẹ máa lò ó ẹ dákun olè lọ́wọ́ lẹ́yìn ẹ má sọ̀pọ̀tì rẹ o àwọn náà sọ̀pọ̀tì rẹ àmọ́ dùn mọ́ mi pé gbogbo wọn ni a wá padà lónìí pé n ta ṣe bu wa lọ́wọ́ a sì gbà wọ́n tọwọ́ tọsẹ̀ gbogbo kó tábàjọ jà wa wọn àjọ máa jà ni èmi Prince Suleiman Koko Olóríṣàfàyọ̀ gbogbo baálẹ̀ tọ́ba lóde ó padà lẹ́yìn olè wọ́n kú èmi onílé èmi ṣetán láti máa dọ́rọ̀ wọn o nítorí pé èmi padà lẹ́yìn wọn wọ́n ti mẹ̀tọ́nù èyí sì máa tẹ̀lé wọn ìyá yóò sì ní jẹ wọn pé gbogbo àwọn tí wọ́n ń sọ tẹ̀lẹ́tẹ̀lẹ́ tí ń bòwé jáde nígbà wọ́n ṣe kínní Olúgbọ́n adájọ́ ń bí báyìí Olúgbọ́n wọ́n ṣẹjọ́ ń bí báyìí síran bàbá tiwọn ni. bàbá wọn bá Gandhi àní ẹgbà wá ìdàtẹ́ ẹgbẹ́ jáde ní orí Ẹlẹ́mọ̀ṣọ́ àkọ́kọ́ àwọn Ẹlẹ́mọ̀ṣọ́ kejì wọn wọ Ògbómọ̀ṣọ́ wáyé o tẹ mẹ lídà àwọn tó jólè yìí tẹ mọ àwọn tó kù Ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́kejì ni wọn o ìdàtẹ́ lò lásìkò ìgbàanẹ́ táwọn bàbá yín lò òkú ọ̀nà àfihàn ẹ bá wa lò lórí wọn gbogbo bíi tí wọ́n ti ń bá wa wàhálà ẹni tó bá yẹ ká ẹgbẹ́ lórí ẹgbẹ́ lórí ẹ jẹ́ wọ́n gbẹ̀tọ̀ bàbá wa fún wa èmi Prince Suleiman Koko Òrìṣàfàyọ̀ gbogbo baálẹ̀ tó bá lóun padà dé mo ṣe ní welcome ni torí lórí ilẹ̀ bàbá mi wọ́n wà wọ́n lè mọ̀ èèyàn máa ń ṣe nǹkan tí wọ́n ní mọ̀ àmọ́ wọ́n ti mọ̀ pé àṣìṣe bí ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo baálẹ̀ yìí àwọn làwọn bàbá wọn talẹ̀ wá ní ìwé yẹn talẹ̀ wá àwọn bàbá wọn pé Olúgbọ́n abẹ́wò ààrẹ ni wọ́n fẹ́ lò lẹ́yìn àwọn bàbá mi wà ní kí wọ́n fẹ́ ṣe ń bẹ́ẹ̀ tí wọ́n bá ní pé tó dáa ni wọ́n ní àwọn fọwọ́ sí 10% ni wọ́n lè dá talẹ̀ wa àwọn náà ta èdè tí ń bì wọ́n ló kó bá wọn àmọ́ lọ́wọ́ yìí gbogbo ẹni bá ti dé èmi Prince Suleiman Koko Olóríṣàfàyọ̀ mo bá tọwọ́ tẹsẹ̀ àjọ jagun yìí ni ó lè yóò kó lè wá o mo kí yín o gbogbo ìran Olúgbọ́n tẹ̀mí Suleiman Koko Olóríṣàfàyọ̀ ń sọba lórí yín mo kí yín gbogbo ìran Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí Gandhi ń sọba lórí yín mo kí yín gbogbo ẹ̀yin alámúlétì wa mo kí yín o mo kẹ́yìn Àrẹ̀sà mo kẹ́yìn Oníkòyí ẹ má jẹ́ ìwọ́n tì yín lu sọ lọ ìran bàbá wo kò wọ́sọ̀ lọ rí